ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí update kan lọ lórí ayélujára ẹ má bínú update kan lọ lórí ayélujára nípa sí Olùmí àti bàbá Ìjẹ̀ṣà mo wá rí pé many people sọ pé báwo ló ṣe possible kò possible ó possible dáadáa màá ṣàlàyé ẹ̀ fún yín lọ́sàn yìí ṣé ń gbọ́ mi now ìwọ tó ń fi líǹkì sórí. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse ó ti jáde ó wá sọ̀rọ̀ nípa bí bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí bí wọ́n ṣe bímọ fúnra wọn o ọ̀pọ̀lọpọ̀ controversy ní fídíò yìí ó ti kọ́ sí o lórí ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n post rẹ̀ ní àná látàná náà ni ọ̀rọ̀ náà ó ti jà rìnrìn lórí ayélujára ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse bí ó ṣe rí. Kíní mi yẹn má jẹ́ kí n block ẹ because I don't want my followers to go and press that link. Next time you put anything on that link, I will block you. I don't open link. I don't. Ẹ má tẹ any link tó bá fi sórí chat me please because mo fẹ́ kẹ́ lose page yín àbí kó lọ jẹ́ pa àwọn scammer ṣé ti gbọ́. Ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ sí Olùmí. Mo update nǹkankan. Èmi kọ́ ni mo kọ́kọ́ update ẹ̀. Ṣó ti yé yín. Ọ̀rọ̀ yẹn ti ń lọ lórí internet. Now ma sọ kíní kan fún yín lọ́sàn yìí. Mo gbọ́ tí many people sọ pé kò possible. Now àwọn kan dẹ̀ béèrè pé ta ni sí Olùmí. Sí Olùmí ló máa ń bá Mercy Aigbe ránṣọ tẹ́lẹ̀. Kí gbogbo àwọn Vicky James tó ká tó máa gbọ́n pa Vicky James. Sí Olùmí ní rave of the moment ń gbà yẹn. Gbogbo bá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn award night yẹn. Sí Olùmí ló máa ń ránṣọ fún 80% of the celebrities ń gbà yẹn. Ṣé ń gbọ́ mi? Sí Olùmí nìyẹn. Ṣé ń gbọ́ mi? Èdè wà lẹ́nu ẹ̀ báyìí ó kọlà sóhùn. For one reason or the other, akọ̀rípò wà lábọ̀ ó lọ sí Canada. I don't understand reason tó fi lọ sí Canada. Ṣé ń gbọ́ mi? And during the time tí bàbá Ìjẹ̀ṣà wà ní prison, ó máa lọ kí bàbá Ìjẹ̀ṣà. Now mo mọ̀ pé àwọn èèyàn sọ pé dot yẹn kò wà connected. Má sọ fún yín láàárọ̀ yìí. Ṣé wọ́n ti pé gbà tí bàbá Ìjẹ̀ṣà ń dó? Ṣé wọ́n ti pé gbà tí bàbá Ìjẹ̀ṣà ń dó princess? Gbogbo wa ò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ń dó princess. Ṣé wọ́n ti ìgbà táṣìírí tú tí princess wá sunkún jáde. Ìgbà yẹn bàbá Ìjẹ̀ṣà sọ pé òun àti ẹ̀ ń fẹ́ ara wọn. Ṣé rí àwọn iṣẹ́ kan wà codedly làwọn ọkùnrin máa ń jẹ́. Paraventure sí Olùmí àti bàbá Ìjẹ̀ṣà lè ti máa dóra wọn lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀. Then ta ni sí Olùmí? Ẹ má máa sọ pé obìnrin kan pọ̀ fọkùnrin kan. Ṣé sí Olùmí yẹn náà ṣó lè bẹ́ẹ̀ yẹn náà ni? Ọmọ Oǹdó ni tó wá látèkìtì tó kàn ráàánú gbà. So gbogbo ètè ń sọ pé kò possible. Why is it not possible? No, ẹ sọ fún mi. Gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà nínú prison, sí Olùmí máa lọ́nkì náà. Now, ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín nípa prison Nigeria. Bó bá ṣe lówó lọ́wọ́ ni. Gbogbo àwọn tó bá rán lọ sí prison Nigeria. Ẹ má rò bí pé gbogbo wọn jọ inú prison yẹn. Ṣó ti yé yín tó máa ń kó gbogbo wọn sí bí ẹja yẹn. Ibẹ̀ kọ́ ló máa ń kó gbogbo wọn sí tó bá ṣe ní owó ni. Ṣé rántí pé gbà tán rán àwọn kan tó ń ṣe justice for Mohbad. Tán rán wọn lọ sí prison ṣé rántí. Tó máa sọ pé ká fún wọn lówó lójoojúmọ́. Ṣé ń gbọ́ mi? Owó tó máa san tó máa fi wọ́n sí level by level ni. Ẹ gbọ́ mi ṣá. Tó bá lọ fẹ́ privacy, wàá sanwó yàrá kan, kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ wà ńbẹ̀. Tó bá lọ fẹ́ o fẹ́ máa wo TV, o fẹ́ máa lo phone, owó ló máa jẹ. Ẹ gbọ́ mi ṣá. So, bàbá Ìjẹ̀ṣà mo dẹ̀ mọ̀ pé gbà kan wọ́n fi sí special place because ó ń sanwó ẹ̀ ni. Tó bá yẹ pé gbà yẹn ni sí Olùmí, nígbà yẹn lọ́jọ́ ń dóra wọn ńkọ́? No, ẹ sọ fún mi. Tí gbogbo yín sọ pé kò lè possible, ìgbà wo ni bàbá Ìjẹ̀ṣà jáde? Náà máa wá já yín tán. Sí Olùmí ti bímọ. As a matter of fact, bí ṣe ń gbọ́, wọ́n ló máa ṣèkómọ lọ́la. I am not sure. Ṣé ń gbọ́ mi ṣá? Wọ́n ló máa ṣèkómọ lọ́la. Now, mi wá sọ̀rọ̀ yìí láti wá fi mọ́ọ̀kì bàbá Ìjẹ̀ṣà àbí sí Olùmí. Àgbàlagbà ni gbogbo wọn. The last time tí mo dẹ̀ check, bàbá Ìjẹ̀ṣà ó lè ní tiẹ̀ lọ́wọ́ o. Bàbá Ìjẹ̀ṣà is not bad.
is a good looking man. Ìtorí ẹ̀ Ìyábọ̀ ṣe rán kú sí ló ṣe rán ẹ̀wọ̀n na prison sí lẹ́sẹ̀. Ìtorí ẹ̀ náà ni princess ò ṣe fẹ́ jẹ́ kó lọ tó fẹ́ bá tiẹ̀ jẹ́. Ṣé ń gbọ́ mi ṣá? Tí ọwọ́ àwọn sugar mommy àwọn bíi tan wa tó ń taṣọ London tó bá gbá bàbá Ìjẹ̀ṣà mú tó náwó sí lára. Bàbá Ìjẹ̀ṣà ò bad. Bàbá Ìjẹ̀ṣà ò bad rárá. So I am not saying this láti rubbish bàbá Ìjẹ̀ṣà bí sí Olúmi. Nǹkan tẹ́mi kò kórìíra ni kó máa parọ́ fún wa pé kò ṣẹlẹ̀. They are both adults. And the last time I checked, sí Olúmi ọmọ kan ṣoṣo ló bíbí tèmi náà báyìí. Ọlọ́run á dẹ̀ bá mi dá sí àdìrún àdìgbà. Sí Olúmi ni ò lọ́kọ náà. Ó dẹ̀ fẹ́ bímọ lé ọmọ ẹ̀. So sí Olúmi, please, má borí Ọlọ́run mọ́ra. Ẹ gbé síta. Our online in-law aba yín celebrate. Kò sí nǹkan tójú òrírí. Kò sí nǹkan tójú òrírí. Ó wá ní ọkọ kó máa dóko. Abẹ́ gbọ́ mi. So we are not saying it to mock them. We are just saying it to confirm that story. Sí Olúmi, tó bá wá dákẹ́, tó jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ti lọ mú sí ẹ lórí pé má jẹ́ kó mọ̀ o, wò á máa jẹ́ṣẹ́ mi mọ́ ẹ lára ni. Sí Olúmi. So ìwọ kan wá sọ fún wa pé daddy ọmọ ni kò di dandan kó sọ pé òun náà ni o. Tó bá yà sí jẹ́ pé understanding relationship lẹ́jọ́ ní. Honestly, congratulations to both of you. But I can confirm to you authoritatively that sí Olúmi ó ti bímọ. Wọ́n dẹ̀ ti ń jẹ́ṣẹ́ ara wọn bọ̀ tipẹ́. Ẹ confirm àwọn tó wà níbi tí wọ́n ti bàbá Ìjẹ̀ṣà mọ́. Sí Olúmi máa lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà náà. Ó máa lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. So kò sí big deal bẹ́ẹ̀. Àwọn olórí burúkú ṣẹpẹtẹ́rì tó fẹ́ dó bàbá Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó. Tí bàbá Ìjẹ̀ṣà ògbókó sílẹ̀. Tó wá wò pé màá mú ẹ. Àwọn yẹn ní kẹ́ bẹ̀rù. Ṣé ń gbọ́ mi? Now, ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Mo ti clear bẹ́ẹ̀ yẹn.